ìṣòro tá à ń ní lórí nẹ́ẹ̀tì lónìí àbí ní ìgboro ilẹ̀ káàró òjìire oná làwọn tí ọ̀yọ́ sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ọlọ́mọ gbà wá o àtijọba náà tí ọmọ tí ó ṣe sí ìjọba ọmọ tí ó ṣe sí pé irú wa náà ní àwọn ìjọba báwo ṣe mọ̀ láwọn ìjọba náà mọ̀ nǹkan jíbọn yẹn sọ̀rọ̀ àwọn ìjọba ọmọ sẹ̀ríà àwọn kan bẹ tí wọ́n ti lérò ní house ọ̀nàrẹ́bù tó ti lérò ní house pé tí wọ́n ti gbé wá òun takò ọmọ kankan tí wọ́n fẹ́ takò ọmọ tó fẹ́ takò tí àgbẹ̀ tó bá gbẹ̀gbẹ̀ ká pé ìlàkà ìrẹ̀ká pé ó yẹ kó pe lọ́ọ̀yà rẹ̀ pé ẹjọ́ ìjọba ẹgbẹ́ wáyé kí ló fi sọ nípa ẹ̀ lẹ́yìn àwọn àṣàlàyé fún pé bó ṣe rí rè yàrá tí ọba wa padà takò wá jẹ́ pé ntí ọmọ ó ti bèrè lọ́wọ́ ẹni tó ti kéde ọmọ kí lọ́ọ̀yà wà fún kí lẹ́ni wọ́n lọ ṣe lọ́ọ̀fù ẹbí wọn bẹ̀tì lọ́dọ̀ ti tàwa ẹ máa gbọ́ ntí aṣíwájú ẹ̀dá gbé kalẹ̀ tá a bá yá máa pé ó ju mẹ́wàá lọ ṣùgbọ́n tí ẹ̀kọ́ gbọ́ mẹ́wàá gan ẹ̀yìn náà gan olùkọ́ hàn tàdákàtà nọ́mbà wà ní sẹ̀rí àtàwọn yìí ṣẹ̀mẹ̀gbọ́ olóògbé ilẹ̀ ní tí mo sì ń pè sẹ̀rí àyè kan sùsà gangan tó jẹ́ tí every control the country lànà bíbí ilẹ̀ sẹ̀rí al-islamiyya masdaru rẹ̀ ní kìtàbà àti sunna ṣùgbọ́n constitution kò gbọ́dọ̀ against ti ash-sharia but today Nigeria constitution yóò against sẹ̀ríà kílódé ó fi ààlà sí sẹ̀ríà wípé kọ́ mọ́ kọjá ibi báyìí ẹnu tó wá fà ààlà sí nná làwa ń tọrọ la béèrè fún èyí tí Nigeria constitution ò fà ààlà tí ò gbà wọlé kò possible kò sẹ́ tó lè ṣe bá a bá fẹ́ ṣe àjẹpẹ́ àpàdà síbi tí wọ́n ti àlá òwà ń bi díẹ̀ nípa fún aláyè gbogbo kiri ìyókù ṣe gbọ́ mi yé nìṣẹ́ ṣẹ̀ríà ó yàtọ̀ sí constitution lè bá kẹ̀ èèyàn ni máa gbé constitution kalẹ̀ èèyàn ni máa ṣe kí ni o ní gbé constitution kalẹ̀ àdébì náà gbé constitution kalẹ̀ constitution kalẹ̀ bí gbé kalẹ̀ yẹn níbàámu bí ìlú ṣe kí ni àwọn èèyàn ti ń bẹ́ẹ̀ mẹ́rin ìwà àpárẹ̀ ni wọ́n á gbé kalẹ̀ lọ́jọ́ kí mùsùlùmí ọmọ yìí pé a tún gbọ́dọ̀ dá sọ́rọ̀ lu wa a gbọ́dọ̀ wòran ìtawà ni tó wá kọ́ wa ní Kùránì àti kíni o hadith bẹ̀gbà tó lè fi dẹ́mọ̀dì náà ó rí pẹ́kọ̀ kò lè rọrùn fún sẹ́yà àti hadith ó ṣe pé ònìkan ní ọmọ exist àyàfi ká jókòó ká ṣe òfin náà òfin wa dà gẹ́gẹ́ bí tá a jọfẹ́ ní kò sí pé báàsì jọ máa gbé báàsì jọ máa ṣe iná rè ẹ wá lọ wọ́n fẹ́ pè ní constitution lónìí kí ni ẹ pè bẹ́ẹ̀ náà jù wá náà lọ bó láti máa ṣe yìí bó láti máa ṣe yìí bó láti jọ máa gbé pọ̀ ẹ gbọ́ bí ìjẹ́ pè lófin wa náà nù so ànábì náà lọ wá lẹ́ni àkọ́kọ́ tọ́kọ́ gbérú ẹ̀ kalẹ̀ òun ni wọ́n pè ní Sahifatu al-Madina òun ni wọ́n pè ní Sahifatu al-Madina kì í tó ṣe Quran kì í sáà dísàrí wọ́n kọ́ ọ́ lẹ̀ báyìí ni gbogbo bùnúùdù tẹ́ pa mbẹ́ bóyá bíi 80 àbí 90 ni tẹ́ẹ̀mà kábàá pé 1 2 3 tẹ́ẹ̀ pé constitution Nàìjíríà tabaka ẹ̀ka lọ́yọ̀ ọmọ iye rẹ̀ wọ́n nọ́mbà rẹ̀ òfin ẹ̀kọ́ òfin ẹ̀kejì ìgbà ọ̀rẹ́ ẹ̀gbọ́n tó 1000 gàbí àwọn ọ̀nà section 30 something section 1 something section ẹgbẹ́ bẹ́sẹ̀ ìgbà táwọn ẹbí fẹ́ òun nìkan tó fẹ́ gbófin tiẹ̀ kalẹ̀ tí wọ́n fi darí Mọ̀dínà kó lè bá rọrùn fún sẹ́ríà láti exist òfin tóun gangan kọ́kọ́ gbé kalẹ̀ tí gbogbo amòfin òkú ọmọ tẹ̀lé tí wọ́n sì gbọ́dọ̀ takò ẹgẹ́ nìsín ìyẹn la ní kò pé 100 kata tàbá ń kà ní 1 2 3 òfin ni wọ́n wá develop oníjòfin Saudi lónìí ó ní ọ̀tán ètò ní ọ̀tán tẹ́ńpẹ̀ Saudi lónìí ẹgbọ́n mi sìn wọ́n ti wá àwọn ẹ̀dá tí wá fi nígbà mú bí ìlú wọn ṣe rí wọ́n ti wá fa ìmọ̀ye òfin pọ̀ níbẹ̀ wá lo òfin ó ti máa jáde wá pé ọ̀dà tábà ti dé ibi ètò ìlera òfin ti ìlera iná rè tábà ti dé ibi ọjà òfin tọjà iná rè ṣùgbọ́n òfin tó jẹ́ òfin tó fi to orílẹ̀-èdè Mọ̀dínà orílẹ̀-èdè Islam alákọ̀ọ́kọ́ ànábì ló gbé kalẹ̀ ó kọ́ tẹ́sí ń pè ní Sahifatu al-Madina kí wàá ní sẹ̀ríà àṣẹríàtul islamiyya kóòtù ẹ̀ ẹgbẹ́ mi yé kóòtù ẹ̀ òun náà la tún ti lè rí àwọn èèyàn tó pé wọ́n mọ̀ nípa òfin kò sí tó burú mẹ́ fẹ́ pé yàtọ̀ sí sẹ̀ríà àwọn tó mọ̀ nípa al-kitabu wa sunnah àwọn tó mọ̀ nípa fíkì ìgbà gbogbo tí wọ́n bí wọ́n léèrè yẹn ní à ń pè ní sẹ̀ríà ẹ máa gbọ́ ṣùgbọ́n ká pẹ́ lórílẹ̀-èdè Islam ni òfin kan náà máa ń bẹ tí wọ́n máa ń pè ní al-qanun al-wada'i ìyẹn ní pé tó sófin sẹ̀ríà àwọn alákàjókòó pé báwa ṣe fẹ́ máa ṣe yìí àwọn tó mọ̀ nípa rẹ̀ náà máa wà ní kóòtù tí wọ́n lè ṣàlàyé ẹ̀tẹ́ bá gbérú ẹ̀ wá èyí ọ̀kan àfà ṣùgbọ́n ní tí wọ́n mọ̀ nípa rẹ̀ náà àfà àǹtọ́mọ̀ lòun náà ẹ̀ẹ́dì òun náà léèrè mo rẹ̀ ti rí yàtọ̀
tó òfin ti ṣẹ̀ríà lẹ́yìn wá níbàámu bí Islam ṣe kéde o bó ṣe gbé ẹ̀rí kalẹ̀ Quran nígbà bá ti ní Quran fún onídìkẹ́ darí láàmú bí àdìsí mọ́ àfi tádìsí ọba tó nígbà bá ti ní àdìsí fún onídìkẹ́ béèrè kí ni sàbí kan sọ nígbà tí ọ̀rọ̀ tádìsí sọ ti ṣe kéde o tá a bá ti wá rí àwọn máa tẹ̀lé àwọn sálàfù wa ẹ̀jíkẹ́ ìjẹ́ pé ṣẹ̀ríà àgọ́ àwọn máa tẹ̀lé kí ni o bẹ̀rẹ̀ láti Quran àdìs àwọn sálàfù àtàbí o tàbí òdòdó olùlẹ̀mẹ́ orílẹ̀-èdè tí ìwà dórí àwọn àfáà tí ń bẹ lè sìn níbàámu òwòye ẹ̀sìn ṣẹ̀ríà ní kan sí pọ̀mọ́ Islam orílẹ̀-èdè ìṣúṣú náà ní ìta ní sẹ́mi pé aṣáájú ẹ̀dá òun lọ́dá ṣúkúlù mọ̀ náà lẹ̀ ọ̀dẹ̀dùn bẹ̀rẹ̀ ó ní alẹ́ ṣúkúlù mùsùlùmí ọjà tí mo dálẹ̀ yìí ọjà ẹ̀yìn mùsùlùmí rè láti pé Islam ó ní market tàbí market ta wí yóò tálẹ̀ bí dálẹ̀ kì í ṣe kìkì mùsùlùmí tẹ̀lé náà gbẹ́rù ni mùsùlùmí nílùú Mẹdínà àti ẹ̀sẹ̀ mùsùlùmí náà wà máa náà ẹ̀mọ̀ ẹ̀gbọ́n Islam tààtà ń sin bí oní market ara ìsìn wa ni ibi tá a ti lo òfin tọ́lọ́run wé ni wọ́n pè ní ìtí ẹ̀kọ́ jọ ní àwọn òfin tá a fẹ́ lò àti ibi tá a ti lò wọ́n pè mákàmà ilé ẹjọ́ òfin tá a fi dájọ́ mbẹ̀ náà pè ní ṣẹ̀ríà bẹ́ẹ̀ náà láti wá ní kí ni o Islamic market odòwèjì a ní Islamic barrack police station military station a ní wọ́n á ṣe training bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ kó a ní ojú ayé àná gẹ̀gọ́ mbẹ́ àwa iná ìlà tó ní finance Islamic monetary program níbẹ̀ nínú ẹ̀ ní báńkì ti jáde kì í ṣe báńkì lásán ní jẹ́ bẹ́ẹ̀ ní tí wọ́n pè ní pé báyìí tìlùmọ́ ilé owó gbogbo nítorí wọ́n fẹ́ dì pẹ̀lú owó ibi ó ti bẹ̀rẹ̀ ní kíni ilé owó ṣé ẹ rí nítorí pẹ̀lú ilé owó kẹlẹ́ bá mọ̀ pé ẹ lọ kà síra dáadáa àwọn sì lọ sọ fún mi pé ìgbà wo gan-an bẹ̀rẹ̀ sí máa dákọ Baitul Mal ṣé ẹ rò pé Baitul Mal badaha min manzili nabiyyillahi sallallahu alaihi wasallam nítorí pé Baitul Mal ìgbà tó kọ́ bẹ̀rẹ̀ inú ilé ànábì ló ti bẹ̀rẹ̀ síbẹ̀ ó kọ rẹ̀ náà Baitul Mal ṣùgbọ́n bàtà ìbílẹ̀ wọn tó kọ́ mọ́sálásí lọ́kọ́ wọ́n tó gbà ẹ̀ka ní Baitul Mal ibi wà ní Baitul Mal orígun kan lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí àwọn àgbọ̀ òní síra ti lọ tú o ó kọ ẹ̀ náà sọ wí Baitul Mal mọ́tò wọn ní Baitul house mal money èyàn ní pé finance kí ni o house ẹ pé kárí finance house inú ilé ànábì ni gbogbo nǹkan táwọn èèyàn ń kó wá bí sádàkà kàkà ní ilé ẹ̀wọ̀n kò sí nígbà wọn tí ì ní mọ́sálásí ibẹ̀ lẹ́wọ̀n tí wàá gbà ìwọ́n tó bá ní ìdí ẹ̀ gbà tí wọ́n tún wá ní mọ́sálásí tán ẹ sì pé ní Baitul Mal síbẹ̀ yẹn fẹ́ kọ́ sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ní kálíbọ̀ tó Baitul lóòótọ́ síbẹ̀síbẹ̀ Baitul náà wọ́n tún pè kí ló tó fi pè ní Baitul Mal ilé anahu barnamuju mustaqil institute ọ̀tọ̀ ni tó náà ní ilé ó ní di building tiẹ̀ ó ní di program tiẹ̀ ó ní di protocol tiẹ̀ ó ní di administration tiẹ̀ administration style tiẹ̀ ó ní ìdí ẹ̀ bí mọ́sálásí ṣe gbọ́dọ̀ dá wà bẹ́ẹ̀ kó ní oṣù kiri o wọ́n dá wà nígbà tí wọn ò tí ì ní tí wọ́n fi ṣe owó táwọn wíì náà ò tí ì pọ̀ jù àwọn dúkìá tí wọ́n fẹ́ máa mójútó yìí tí wọ́n pè bẹ́ẹ̀ tó ní tí wọ́n fẹ́ kó lù ẹ̀gbẹ́ kì í pọ̀ jù mọ́sálásí sì gbà ọgbà orígun kánú mọ́sálásí bá gbogbo nǹkan tí wọ́n náà ní àfẹ́ máa kó fún yàn ṣùgbọ́n gbà tó wá di pé kò gbà mọ́ tó dà sí àwọn Hamawi wọn akọlé ọ̀tọ̀ kó dẹ̀ máa gbọ́ sẹ́yìn pé tó wá kọ́ mọ́sálásí tán tẹ́ bá rí ibi tí mọ́sálásí tóbi mọ́sálásí kan bẹ́ tọ́kì tí ó bá jẹ́ pé mọ́sálásí ní nọ́mbà 3 ọjọ́ nọ́mbà 4 lágbàáyé ẹ bá rí pé bá ti kọ́ mọ́sálásí ńlá ẹ rí pé mọ́sálásí tàbí kí òun rí òun náà ní gbogbo ní wọ́n lò yìí o ìta báyìí wọ́n tún wá lè kọ́ lé kékeré kan àwọn ilé kékeré tí wọ́n ń kọ́ yẹn ni wọ́n kọ́ fi start tí wọ́n pè ní Baitul Mal yóò fẹ́ gbogbo nǹkan táyì bá ń kó wá tí wọ́n ń kó wá wọn kò sí ẹ̀ wọ́n àkọ́dẹ síbẹ̀ kí wọ́n dẹ́ máa sọ ibi tó ti kọ́ start nù lẹ́yìn ọ̀rẹ́ yìí ló tó wá di finance house gangan pé pé ọmọ lọ department tó bá fẹ́ skilling ẹ̀ka program kan nínú program at-Tamwil al-Islami àbí Nizamul Mal fil Islam Nizamul Mal fil Islam òun náà ní Baitul Mal ó ṣe Nizamul Mal fil Islam yẹ àgbọ̀yé ní jẹ́bẹ̀ ẹ̀ka rẹ̀ wá pọ̀ nínú rẹ̀ láti wá yọ bank nínú rẹ̀ láti yọ istismar mọ̀dọ́rọ́bà gbogbo àwọn akátẹ́lẹ́ máa gbé jáde o Nizamul Mal al-Islam yẹn pé ètò tí Islam gbé kalẹ̀ fún kí ni o owó ṣẹ́ńtà rẹ̀ wọ́n ń pè ní Baitul Mal ó ṣe ibẹ̀ láti wá máa yọ àwọn program oríṣiríṣi ibẹ̀ láti yọ sakat sakat gẹ́gẹ́ foundation kan ní abúlé fún department kan ní kódà ọ̀fẹ́ ní ministry kan ibẹ̀ la máa ti yọ bank ibẹ̀ láti máa yọ ọ̀rọ̀ charity
charity yàtọ̀ báńkì ò sí charity báńkì ò kì í ṣe charity center oyè lè ṣe and the charity gbogbo ẹ̀ àti báńkì àti gbá wọn kó gbogbo ẹ̀kọ́ ni. ṣé àmọ̀ yìí pé ọmọ kékeré tí bàbá ẹ̀ ti kú ó sì lówó bẹ́ẹ̀ tó lè mọ̀ ní bá kí o po owó yẹn títí tàbí kó fi pamọ́ sọ́dọ̀ ẹnìkan kó máa fi ṣe business àbí dúkìá àbí gbé oko ìwọ máa mójútó tọ́mọ yóò fi ṣe kíni o. kódà àgbàlagbà tó pé ọpọlọ méèké lọ́nà kádàrà kó sì máa wà lórí ẹ̀ ẹ̀gọ́ ni ń pè bẹ́ẹ̀ ó ti dàgbà Al-Qur'an ni ẹ má jẹ́ kó owó rẹ̀ wà lọ́wọ́ rẹ̀ ẹ má jẹ́ ọ̀dọ̀ owó rẹ̀ fún torí yóò ṣe bá ṣe wà tó bóòlù kan ṣe wí wàlá kiri wàlá tó tún sùfà owó ẹ má kò lé ẹ lọ torí wọn bá yẹ owó oúnjẹ Islam yóò bá handle ẹ títí ó fi kú báyìí pé ẹ̀gọ́ yẹn wọ́n bí mọ́ ni wọ́n ká pé ẹ̀gọ́ kan ọmọ èké ni òun náà yóò ṣe bí ẹ̀gọ́ tí èdè àgbà tó pọlọ lórí ṣèkéde so programu pọ̀ tó jẹ́ programu Islam lórí ọ̀rọ̀ owó ẹ̀yin tẹ́ ń gbọ́ wa a ti ka sẹ̀ríà program kan ní ọ̀fẹ́ o gangan university kan ní àbí ká fakọ́tì kan ní àbí course kan ní program mi yìí náà ní market course mi tó nù lórí market ẹ̀ ń wíwù àràjà àtàjà àlọ́kọjà jamariku káwọn àdá ọjà lọ́nà oríṣiríṣi gbogbo àwọn nǹkan tó yọ Ọlọ́run sọ nípa rẹ̀ táàdì sọ ọlọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tá a ní ìdí àyè ibi tá a ti ṣe kíni tá a ti practice ẹ̀ ibo láti wá lè practice ẹ̀ àwọn àlọ́sọ́jọ́ ọlọ́jà àwọn kristian lọ ń kọ́ tó rẹ̀ àwọn ọmọ táwọn àkànú Kùránì wa tàbí ìṣúwa àwọn ẹlẹ́bọn náà wọ́n ti ẹmọ tí èèyàn tó kànú Báíbù kan. so wọ́n jẹ́ ká practice ẹ̀sìn wa nínú ọjà yẹn abọ́ òbí abọ́ oúnjẹ àbí abọ́ tó fi ń jọ ẹ̀wà tó fi abọ́ tẹ̀ ń lò olùfẹ́ òbí kan náà pè ní etí Islam dá sí ní market olódo Islam sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n máa dá ọjà lọ́nà bẹ́ẹ̀ ni àdẹ́kọ̀ọ́ gbogbo àwọn tẹ́pẹ́ àwọn alágbára ọjà yẹn pátá Islam lé ètò lé lórí tẹ́ẹ̀ká nínú Al-Qur'an nínú àdìsí tàbí kẹ́rin nínú Al-Qur'an ṣé ẹni tí kò wá ní tẹ̀lé Ọlọ́run kò ní tẹ̀lé ànábì tí òun láwà sọ pé bí Islam ṣe fẹ́ kí ọjà òun ṣe kéde kó rírè àyà tó gójú nínú Kùránì ọ̀rọ̀ gbèsè lójú pẹ̀lú àyà tó gójú nínú Kùránì ọ̀rọ̀ kí ni sọ ọ̀rọ̀ gbèsè ó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti 1400 plus níbo láti lò so institution wa kan tó nù ọjọ́ mélòó ọjọ́ mẹ́ta kí ara ọkọ sẹríà kí ara kejì market kí ara kẹta ìdíṣẹlẹ kẹta security àdàmọ ti dákọ security o lẹ́ẹ̀kan security àwọn òbí security ṣe bó ṣe fẹ́ tó ẹsẹ máa gbọ́n owó security tẹ̀ ń wé mo lè sọ mẹ́ta títà ń bẹ lórí ẹ̀ tálọ́ bí practice ọ yàtọ̀ ṣẹlá wọn. bàtà wo àrẹ́bí pé ebi àbá kíkẹ́ wà ní ọmọ ogun àrẹ́bí àbí irú táìpù ọmọ ogun wà lè o gbogbo ọmọ ogun náà àrẹ́bí náà ni o wọ́n ní ìrọ́sà ẹ máa pé mélòó èní wọ́n ní ìrọ́sà láti ẹ̀ka ń sọ wọ́n ń sọ dúkìá àbí wọ́n ń sọ ànábì gangan ànábì ní security bẹ́ẹ̀ wọ́n ń sọ àwọn èèyàn kan àbí kọ́ máa sọ dúkìá àbí wọ́n máa sọ àárín ìlú ẹtíkẹ́ẹ̀tì irú táìpù security yìí yóò kọ owó lẹ́yìn pè ní ọ̀dọ̀ yín nìkan ìmọ̀ ọlọ́pàá ni o igbá ni o ìyá mẹ́gbọ́ àwa nìkan pè ní mọ̀rọ̀bìtún àwọn mọ̀rọ̀bìtún ìwálé o ẹgbẹ́ nìsín nínú àwọn mọ̀rọ̀bìtún tẹ́ ń wíwù nínú wọn ni wọ́n ti yọ immigration gbogbo ẹnikẹ́ni tó bá ti lè jáde fún security tí ò wà lé ibi tí wọ́n bá ní kó dúró sí ni yóò ṣe kíni ni yóò dúró sí bí àwọn tó dúró ń bọ́dà kílẹ̀ gbé wọn immigration custom àbí bí àwọn tó dúró sí báràkì mọ̀rọ̀bìtún àwọn tẹ́pọ̀ lórí bá tinú gbogbo ẹ̀ lá ní onú Islam wa ìfẹ́pẹ́ lè rú ẹnu báyìí fún o Jésù ọ̀rọ̀ gbogbo rí o ẹ̀dẹ̀ lè rí ẹ̀rọ lọ́dà àwọn oníṣẹ̀ṣe lórí àfẹ́ ìlànà máa lò. àwọn ilé ètò kan pàtó pé tọ́lá ìgbọ́ ọmọ wá káà sọ fún ọ àwọn ọmọ tíra tí ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ní ọwọ́ inú ilé ọmọ abá tíra tó lé ní 500,000 ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ tọkọ nípa àgbóyè ẹ̀sìn lásán gbáà ní kristianity ti ráyè gbogbo ránù ìránù lọ́dọ̀ tiẹ̀ ìmọ̀ ní lọ́dọ̀ tàwa kí ló dé nítorí pé àwa aláyé àwa aláni ayé gbogbo ilé ayé àwa tí Ọlọ́run rán síbẹ̀ ni gbogbo bá sì tó pátá lọ́nà tí gbogbo rán ànábì wa tẹ́lá ní tẹ́lá òní wọ́n máa rí 500,000 plus tẹ́lá ọ̀tọ̀ọ̀tọ̀ ikọ̀ 500,000 number 1 tẹ́lá kan number 2 tẹ́lá mi number 2 èèyàn mi wọ́n kọ́ 500,000 plus wà á rí tó ìpínlẹ̀ ọ̀rọ̀ àgbọ̀yé ẹ̀sìn ní ń sọ èso ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ló sì wá rí thousands ìwé wa mi
bí ọ̀rọ̀ physics ní ṣe sọ kí everybody tó kọ physics ẹ̀yin tẹ́ ẹ̀ rí wa nǹkan kan nù páàtì ara wa tó pàtàkì náà ń pè sẹ́ríà kò possible fún yín kẹ́ ẹ̀ sọ̀rọ̀ lé lórí àwọn ẹlẹ́wọ̀n àbí ọ̀rọ̀ tẹ́ ti ń sọ yìí ó kàn ń sọ yín dòmùgàn ni ẹ má máa sọ ọmọ ẹbí alẹ́ rẹ̀ pé kí ni sẹ́ríà yín kan tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ̀yin mùsùlùmí náà ẹ má gbàgbé pé ìlú tẹ́ wà yìí wọn ò lo sẹ́ríà yìí bẹ́ẹ̀ nígbà wọn sọ̀rọ̀ sẹ́ríà kọ́ yẹ kẹ́ ẹ pẹ́ àwa tá a mọ̀ náà lọ kẹ́ ẹ náà òbí léèrè láàrin ara wa pé ẹ jẹ́ kọ́kọ́ béèrè náà ẹ gbọ́ mi lẹ́sìn mo sì parí ọ̀rọ̀ mi wípé ẹ má rò báwọn àfa kan tẹ́ ẹ rí wọn já àfa o nítorí pé gbogbo àjọ já àfa àwọn nílẹ̀ káàró òjìire lẹni tí ó já àfa àfi ń sọra rẹ̀ kékeré o àfa ẹ̀rọ̀gbọ́n là àfa o lórí òótọ́ ní ìbàjẹ́ pọ̀ tí Buhari ṣe ló bàjẹ́ tí Buhari ṣe ni pé àdìsí Aisha ó náà ti tọ̀sọ̀ nípa Aisha pé olùtẹ̀ bí òun pé ẹ pé lóòótọ́ tí Buhari gbà wáhùn ọba kọ̀rẹ́ẹ̀tì wọn náà mú ọmọ rẹ ọdún mẹ́fà kọ́ ọdún ọlọ́dún kọ́ wọlé tọ̀ lọ́dún mẹ́sàn-án tó ẹ̀pá ti ṣàlàyé ìlú yé pé ẹgbẹ́ gbọ́ ká pé ìtọ́ ń sọ kèérí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n tó bá ti ń délé Haúsá ó ti máa rí pé ọdún tó ọmọ fi ń lọ ní ọkọ nílẹ̀ Yorùbá kápọ́dún 18 ní nílẹ̀ Haúsá látọdún 12 kódà 11 ọmọ tó bá rí báyìí òun àtọmọ ọdún 18 tí ó dọ̀ mọ́ ogún ọdún yín wọ́n jọ ọmọ gé bákan náà síbẹ̀ kọ́ ni ó ṣe wáá ya dèdèrè báyìí tó ti béèrè nínú ìmọ̀ ayé bó ṣe rí rè láti ọmọ ọdún 8 ní obìnrin tí máa di ọmọge nínú ìmọ̀ ayé ṣùgbọ́n ọmọ níbàámu sí bí ìlú kọ̀ọ̀kan ṣe ń gbóná àti bó ṣe ń tutù ìlú kọ̀ọ̀kan bábá ṣe ń gbóná sí àwọn ìlú kan pẹ̀lẹ́ pé láti age 8 9 ọmọ ti dọmọge àwọn ìlú kan sì ń bẹ̀rẹ̀ pé tí ọba wọ 21 years kò ní jọ ọmọge 21 àwọn ìlú yẹn tutù gan ọmọ máa ń rán bẹ̀ ni yọ ọ̀ràn o lè mú ọmọ ọdún 15 pọ̀ sọ́kọ́ ti yá tọmọ ọba tí wọ 21 kò tí ì bẹ̀rẹ̀ sí pèlè ọmọge irú desert lọ́dọ̀ àwọn ànábì ní Maka ẹgbẹ́ méjì ọmọ ọdún 9 ló yẹ pé àwọn fún lọ́mọ ọdún 6 tó ń fún wà láì tẹ́lá sí ọmọ ọdún 6 mi wà láì tẹ́lá bí ọmọ ọdún 6 mi bí ọmọ ogún ọdún rẹ̀ pé wà láì tẹ́lá ṣé ojú kòkà ló ká yẹrẹ àbí ọwọ́ afẹ́ mọ̀ sọ̀rọ̀ pa àgbáyé ẹgbẹ́ méjì ebi nàìjíríà lẹ́jọ́ wa ọmọge ní ilẹ̀ Yorùbá ó yàtọ̀ sí ọmọge nílẹ̀ Haúsá kódà nílẹ̀ Yíbò kan tó súnmọ́ àmì nígbà tí wọ́n ń lọ bá ń tẹ́bá ti pé àmì tó gbóná wọ́n jẹ́ desert ọmọge wọn wọ́n máa rán síra wọn wọ́n dẹ̀ máa ó jẹ́ lẹ́sẹ̀ ọwọ́ àjọkù ká ilẹ̀ Yorùbá ń bí ní kọ̀rọ̀ bí ọwọ́ ń sọ̀rọ̀ tó jìnà yẹn pé bóyá òkúta Aisha ẹjẹ́ ẹ̀yin mùsùlùmí kan ẹ̀yin lèyí ẹjẹ́ ìfẹ́ calculation kan àṣọlọ́run lọ́jọ́ kí Aisha ò tètè lọlé ọkọ àti age of 9 ìgbà tí ọkọ rẹ̀ yóò fi kú tí sànàbí ọmọ ọdún 18 tẹ́ bá ní ọmọ ọdún 18 ní kó tó lọ ọmọ ẹ̀fẹ́ lómi ni ó fẹ́ ọmọ ẹ̀fẹ́ lómi ni ó sì kiri kí wọ́n láǹfààní tí ń gbẹ láàrin 9 ẹ̀yẹ yẹn wa ọmọ 9 years ó lè hàn kan ju ọmọ 18 years lọ bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ ọmọ 18 years lè hàn kan ju ọmọ 25 years lọ ọmọ 25 sì tó san ju 30 lọ 30 san ju 40 lọ 40 san ju kí lọ éèjì 9 yẹn lọ́wọ́lé ànábì éèjì 9 yẹn lọ́wọ́lé ànábì tá a lóbìnrin náà gbogbo ilé ayé pátápátá lójú ayé ànábì àti lẹ́yìn ànábì tọ́mọ àdìsí tọ́mọ fíkìú tọ́mọ àgbẹ̀yẹ ẹ̀sìn fún Aisha opportunity wo ni nítorí pé ọmọ kékeré tí ò ní bùkà òrìdóró kankan mi tó tó bá ń rí tàbí máa ń kọlù dhalika yaqulu al-ulama ìyẹn làwọn afáàfù sọ pé wàláwùlà Aisha tí ì bá sa Aisha làdọ́ ha sólùsùdé 1/3 years àmọ́ wà káàkiri ní àdìmọ́bí ọwà ó nìkan lọ́ha 1/3 lẹ́yìn kú ànábì láyé sẹ́yìn ọmọ pé àṣàárí dictionary kan àṣàárí gógùn kan bí àṣàárí ékiri ai kan bí orí Aisha nìkan ní gbogbo ẹ̀wà àṣẹ tó wá ṣe láyé tó wá bílé ayé tiẹ̀ sínú kò bí mọ́ lójú ayé ànábì kò sì gbọ́dọ̀ fẹ́ lómi lẹ́yìn ànábì ó sì kú ní at age of 63 18 years lọ́kọ rẹ̀ kú 63 years lòun dá àkótó kú tó gbọ́ ọdún tí ń bẹ lẹ́yìn 18 yẹn ó fi ń jíṣẹ́ Ọlọ́run tó kíìpù látara ọkọ rẹ̀ ètò ọha látara ọmọ ọdún 9 sí ọmọ ọdún 12 ẹ dákun ẹ̀sìn wọn wá jẹ́ káyìí bẹ́ẹ̀ ló jẹ́ káyìí fi ọwá ń gbórí sílẹ̀ wọ́n tó ọjọ́ ọmọ mùsùlùmí tó gba ẹ̀ láàbà ṣé nítorí pé o ti ní péèjì àbí wọ́n bá wọn kàn fi ọ́ ṣe wọ́n fi ọ́nù kọ́mítì àwọn alálàáfáà kan kò sí kọ́mítì gan àbí kí lọ já mọ́nà ẹ̀kọ́ mélòó ló ní ná ẹ̀ẹ́dọ́mísìn tó fẹ́ máa tẹnu bẹ́sìn ìyẹn máa béèrè ní fásitì àlúwálà díkìrì àṣẹni látọ̀dọ̀ náà ẹ béèrè lọ́wọ́ ẹni tí ọba mọ̀ nǹkan tó ibi tẹ́yìn ọba sí kéde tẹ́ ẹ̀gbà mọ́ ọlọ́run àpọ̀lọ́ tó wà rọ̀ pé ká